kábíyèsí asọ̀rọ̀máyẹ̀ òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọba a lè ṣe lè wí a lè wí lè ṣe oníbú ọrẹ ọba afúnimásìrègún ọba adánimágbàgbé òyígíyigì ọba mi àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé ìbà fún yín. Adédoyin lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kànmọ́lẹ́pọ̀kan ìkan mímu ìkan àìmú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrì. Mo kí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin àbúrò pé ẹ kú dédé àsìkò yìí ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri lágbára lọ́wọ́ Ọlọ́run òkè òkè báyìí ni ọlá wa máa lọ ànírelẹ̀ láéláé. Ètò Gbajúmọ̀ ni ètò tí mo tún mú wá fún yín. Àlejò mi lórí ètò lénìí òdú ni wọ́n ṣàìmọ̀ olóko ògbóǹtarìgì òṣèré tíátà ni wọ́n. Àwọn tí ẹ̀ wá jẹ́ pé mo fẹ́ lè ní pé wọ́n wà nínú àwọn tí wọ́n ṣe ìpínlẹ̀ eré tíátà ìyẹn eré tí à ń gbádùn. Tálẹ́ni tí mò ń pèrè gan-an ìyá wa ni wọ́n olólùfẹ́ wa ni wọ́n àyànfẹ́ wa ni wọ́n. Wọ́n ti wá sórí ètò yìí lẹ́ẹ̀kan rí o bẹ́ẹ̀ ni àmọ́ nítorí ìfẹ́ tẹ́ ẹ ní sí wọn ẹni pé sẹ́ẹ̀ wọ́n láti tún padà wá kí wọ́n wá bá wa lálejò àwọn gan ò tiẹ̀ wá jàǹpátá. Wọ́n ní sórí ètò Gbajúmọ̀ ni ẹnì ṣó ń bẹ̀ èmi náà wà nílé fún yín. Ẹ jẹ́ kí màmá wa máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. Fún ẹ ojú òní tì í màmá rí yín bá inú yín á dùn ayọ̀ yín á kún. Àmín àmín. Báwa náà ṣe ń rí yín ní gbogbo ìgbà tí inú wa ń dùn wá nídìí ìyá wọlé àlejò ń bọ̀ nídìí ìyá gbogbo kí náà fẹ́ sọ gan-an Ọlọ́run ò ní ṣe tì yín bẹ́ẹ̀ iṣu ọmọ á túbọ̀ jiná fún yín jẹ ní gbogbo ọdún tẹ bá máa lò nílé ayé nílò inú àìsàn nílò inú ìdààmú ní fojú sunkún kankan ní gbogbo wa. Àmín o ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ ẹ kú fẹ́ ẹ ṣé mà ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé àlejò wa lénìí òdú ni wọ́n ń ṣe àìmọ̀ fún olóko àmọ́ kí a wò pé nítorí ètò tá a gbé kalẹ̀ yìí àti fún àǹfààní àwọn tí bóyá wọn ò tiẹ̀ mọ̀ yín délédélé bóyá kẹ́ ẹ dárúkọ yín fún wọn. Orúkọ mi ni ìyáàfin Ọlánrewájú Hassan Adésínà gbogbo ayé ń pè mí ní Ìyá Awero Madam Awero màámi kò sí ìtẹ́ ẹ̀ pè mí ń bẹ̀ tí mi ò dá yín lóhùn inú yín á dùn ayọ̀ yín á kún màmá rẹ̀ yín bá o ẹ ṣé ẹ kú fẹ́. ẹ ṣé màmí báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ kékeré yín ọmọ bíbí ìlú wo ni ẹ jẹ́ àmú láti bẹ̀. Ọmọ Èkó lèmi o ọmọ Èkó ni mí. Apá bo nísàlẹ̀ Èkó ni. Nísàlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni ìyá tó bí mi lọ́mọ ọmọ Èkó ni ọmọ Bánkọ́lé ni wọ́n bẹ́ẹ̀ bá ti dé sàlẹ̀ Èkó ẹ wọlé Bánkọ́lé bẹ́ẹ̀ bá ti dé Ìmàrò ẹ béèrè Hassan Àfòkè ilé àwọn tó ní mí nìyẹn àmọ́ ìyá bàbá tó bí mi lọ́mọ kò sọ́kọ́ mo rún fólú okùn oyè ni ògbórí olórí kalẹ̀ lórùn gangan bẹ́ẹ̀ bá débẹ̀ àlá tiẹ̀ wà ń bẹ̀ bí mo ṣe jọmọ Èkó nìyẹn lọ́tùn lósì. Àwọn iléèwé wò lẹ lọ náà. Nígbà tí mo kọ́kọ́ máa bẹ̀rẹ̀ pa ń lọ iléèwé náà à ń lọ iléèwé kan tá a kọ́kọ́ ní à ń lọ ó wà ní Odò Abọ́rẹ̀ Memorial School ní Mushin nìyẹn wà ń jọ́nà lọ́hùn kí n tó wá lọ sí St. Peter's Faji School lẹ́kọ̀ọ́ ẹ̀yìn yẹn mo lọ sí Children's Home School nìbàdàn ní sọ pé ó ṣe rí bẹ́ẹ̀ yẹn o nítorí wípé bá a ti ṣe wà yìí inú ilé olórogún ni mo ti jáde a sì dúpẹ́ f'Olúwa pé gbogbo ẹ̀ ṣe ṣe so ẹ̀yìn yẹn tí mo kúrò ń bẹ̀ ni mo lọ sí Molas High School mo wá gba ibẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ orí ìtàgé mi. Molas High School yẹn ní ibo nìyẹn wà? Ó wà ní Èkó ń bí ló wà níjọ́ náà lọ́hùn
ó wà níbi Fádèyí bẹ́ẹ̀ but mi wá ṣe tán kó tó di pé mo wá lọ sí school of drama ibẹ̀ ni mo ti wá mú iṣẹ́ yìí lókùnkúndùn ṣé mọ̀ pé ńgbà tá a bá wà níléèwé ńjọ́hun wọ́n máa ń wò wá wọ́n á wò pé eléyìí ó lè sáré high jump lélẹ́yìí lè ṣe nǹkan báyìí lélẹ́yìí lè ṣe ẹ jẹ́ ká gbárùkù ti rú ọmọ bẹ́ẹ̀ nítorí ọjọ́ iwájú bí ó ti ṣe fún wa ńjọ́ náà lọ́hùn nìyẹn tá a bá wá ṣeré ìparí ọdún báyìí àwa àti Òjó Ládépọ̀ kọ́lọ́run fọ́run kẹ́wọn ìwọ máa bọ̀ wá wòran tiwa eré tiwa ló dáa jù èmi náà ní gbò ló ti dáa sí. ẹ má bọ̀ lọ́dọ̀ tàwa náà máa bọ̀ nílé ìwé wa St. Peter's Private School kó wá wò wá bá a ṣe papọ̀ nìyẹn nínú à ń wo ra wa báyìí à ń ṣe báyìí ni àwọn bàbá wa kọ́lọ́run tún bọ̀ lọ́rẹ́ ẹ̀mí wọn Wọlé Ṣóyínká ni wọ́n fún wa ní àwọn ìwé kan ọjọ́ náà lọ́hùn náà ni ìwọ yìí ó ń ṣeré dáadáa ìwọ yìí náà ń ṣe dáadáa ìwọ yìí náà ń ṣe dáadáa ẹ lọ fíìl fọ́ọ̀mù yìí fọ́ọ̀mù yìí tẹ bá fíìl ẹ̀ tẹ bá ti ṣe tẹ lọ sí school of drama yìí for 6 months straight into university. lọ́dún náà lọ́hùn. bẹ́ẹ̀ ni lọ́dún náà lọ́hùn. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé irú àwa báyìí ń gbà yẹn alárìnjó ni wa láti ìletò kan sí ilé kejì òun la bẹ̀rẹ̀ sí ní ṣe èyí tí mo lè sọ pé mo ṣe pẹ̀lú school of drama tí mo lọ òun ló fún mi ní àǹfààní láti lè mix up pẹ̀lú gbogbo àwọn nǹkan mi tí mo ṣe lè ṣe ti Yorùbá tí mo ṣe lè ṣe ti olóyìnbó. ṣé ẹ lo oṣù mẹ́fà yẹn pé. mo lò ó ọ̀nà tí mo sọ pé a lò pé ni wípé it's just as if to say pé bí abẹ́yàn ṣe bí part time bó ṣe rí nìyẹn àmọ́ iṣẹ́ wa alárìnká tá à ń ṣe kò jẹ́ ká lè tún sọ wípé a tún fẹ́ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ mọ́ torí tá bá ti kó ìlú kan tá a lọ sí ìlú kan a bá tún ti dé a tún padà sí di kìíní yẹn pé a ti dé o a tráfù ni o a tún wá ṣe nǹkan wa ń bò dé wà yá tá a máa lọ fún bí olóṣù kan oṣù méjì oṣù mẹ́ta bí gbogbo ẹ̀ bó ti ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni. Màmí ní ayé ìgbà yẹn wọ́n jẹ́ kó yé wa pé ẹni tó bá bímọ àwọn òbí pé wọ́n fẹ́ kí ọmọ wọn bóyá kó di agbẹjọ́rò ni o bóyá kó di dókítà ni o àmọ́ ọmọ tó bá wá gbójúgbóyà tó wò sùsù tó ní iṣẹ́ eré orí ìtàgé yìí lòun fẹ́ ṣe ó jẹ́ kó yé wa pé ó ní ojú tí wọ́n fi máa ń wo irú àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí mi wá bí yín ìhà wo ni àwọn òbí yín ni wọ́n kọ sí nígbà tí ẹ pinnu pé nǹkan tẹ́ fẹ́ ṣe ni. lóòótọ́ làwọn òbí máa ń sọ bẹ́ẹ̀ tọ̀rọ̀ bí ò ní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ àwọn tó ní mí wọn ò gbà o Ọlọ́run kó fọ̀run kẹ́ bàbá mi wọn ò gbà wọ́n ní táwọn ní kí n lọ ṣe ọ̀tọ̀ wọ́n ní iṣẹ́ tó jẹ́ wípé àwọn ọmọ àsùntà iṣẹ́ tó jẹ́ pé àwọn ọmọ tí wọn ò níran ni wọ́n ń ṣe mò ń jẹ́ kó yé wọn pé eléyìí ò ń ṣiṣẹ́ àsùntà o iṣẹ́ ẹni tó níran ni. àmọ́ lọ́dọ̀ ẹni tí mò ń gbéńjọ́ náà lọ́hùn alágbàtọ́ mi Léètọ́ Láyẹmí Ṣàṣẹ̀gbọ̀n Mrs. Beckley àwọn ni wọ́n tọ́ mi. ìwé kan wà tó jẹ́ wípé ìwé tí Wọlé Ṣóyínká tó send sí ọ̀dọ̀ wọn yẹn ni wọ́n rí náà wọ́n á ní kí ni mo ṣe mọ Wọlé Ṣóyínká mo ní àwọn ni wọ́n ní ibi tí a ti ń ṣe school of drama yìí àwọn ni wọ́n wá náà tọ́ka wa náà sì ti mú wa wípé a gbọ́dọ̀ lọ fún nǹkan báyìí bí ìyá tó tọ́ mi bó ṣe fara mọ́ nìyẹn wípé kí n máa bá iṣẹ́ eré yìí lọ so gbà tí bàbá mi máa wá sọ tán wá pé báyìí wọ́n wá try láti ṣe àlàyé fún wọn pé ẹni tó ìwé tó kọ ni ẹ̀yin inú ẹ̀ka ẹ̀ wò ohun tó ṣe nìyí bó ṣe rí nìyí bó ṣe rí nìyí láti gbà yẹn làwọn tó ní mi ti fi mí sílẹ̀ náà ti ń jẹ́ kí n máa ṣe iṣẹ́ tí mo ṣe yìí bẹ́ẹ̀ ni. lẹ́ẹ̀kan ẹ dárúkọ bàbá wa olóògbé Òjó Ládípọ̀. Oh yes. ṣé nígbà tẹ wá ṣe tán ṣé ẹ̀yin méjèèjì ẹ jọ dá ẹgbẹ́ sílẹ̀ ni tí ẹ fi tẹ káwọn ọmọ jọ tẹ fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àbí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀
ó lọ dá ẹgbẹ́ tiẹ̀ sílẹ̀. A lọ lọ́tọ̀ọ̀tọ̀. Nígbà tí a ti rí bẹ́ẹ̀ yẹn àwa pera wa jọ àjíjọ wa dá ẹgbẹ́ yẹn sílẹ̀. Ìgbà yẹn là ń pè ní Young Star Concert Party ní 1964 la dá sílẹ̀. Nígbà tó yá tá bẹ̀rẹ̀ sí ní ṣe lọ tó di 1966 ṣe mọ̀ pé ìlú kì í wà láìlò lórí. Bẹ́ẹ̀ni. Ibi tí ò bá dẹ̀ ti sí kí ni mo lè pè discipline kò dáa. Èyí afẹ́ ṣọ̀gá tọmọ aṣọ̀gá. Tí ó bá sí òfin kò lè ṣẹ̀ṣẹ̀. Èyí aṣọ̀gá tọmọ aṣọ̀gá làbá ló dáa. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ kọrúkọ ẹ̀ ìwọ kọrúkọ ẹ̀ ẹni tó bá mú wá ká dìbò fún kó jẹ́ olórí wa. Bá ṣe ṣe ń jọ náà nìyẹn tá a dìbò tó jẹ́ wípé Òjó Ládìípọ̀ òun ló wọlé la wá sọ di Òjó Ládìípọ̀ Theatre Group. Ibẹ̀ yẹn ni àjọṣepọ̀ yẹn ló ti rinlẹ̀ dáadáa. Ló ti rinlẹ̀ dáadáa. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Màmá wa ṣé ẹ mọ bí àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ yín tó ṣá? Ọlọ́run má jẹ́ àmọ̀yé ara wa o. Àmín. Ọlọ́run ọba ló ní gbogbo nǹkan lọ́wọ́. Ìjọ́ téèyàn bá ti mọ iye ara ẹ̀ ìjọ́ náà ló tẹ́. Kọ́lọ́run má jẹ́ àtẹ́ kọ́lọ́run má jẹ́ àtí. Bẹ́ẹ̀ ni. Màmí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ mi Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Àtẹ̀gàn ní ẹ̀. Nínú ilé ni níbi iṣẹ́ ni ní gbogbo ọ̀nà ni lórí ọmọ lórí ọkọ lórí aya Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín náà. Àmín àmín. Àwọn tí wọ́n fẹ́ kí yín ó pé màmá yìí ìyá olóríire ẹ bá mi kí wọn ẹ wo ẹ tẹ̀ jẹ́ kéèké mi gangan báyìí mo fẹ́ kí wọn fúnra mi. Àwọn yẹn wà o. Àwọn tó láwọn ní ìbéèrè nípa aṣẹ́ tẹ èèyàn láàyò àwọn yẹn náà wà. Àmọ́ nítorí àkókò díẹ̀ la máa fi hàn yín. Abala ojú abẹ òun la fẹ́ wọ̀ báyìí. Ṣé yá ká sojú abẹ́ ń kò? Ẹ jẹ́ àgbé ńlẹ̀. Ẹ jẹ́ àsojú abẹ́ ń kò. Orúkọ mi ni Mrs. Amoje. Mo ń sọ̀rọ̀ láti Agunbíadé Street ní Agége. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Iya Awero. Mo máa ń like program wọn, mo máa ń like eré wọn. Nítorí eré wọn máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́, wọ́n dẹ̀ gbọ́ èdè ìjìnlẹ̀ Yorùbá dáadáa. So nǹkan tí mo kàn rí nípa wọn ni pé kọ́nà túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ kọ́ tó máa ṣe jù bẹ́ẹ̀ lọ. So ìmọ̀ràn mi sí wọn nìyẹn. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ àtúpadà sójú abẹ́. Orúkọ mi ni Abímbọ́lá. Mo sọ̀rọ̀ láti Ilé Ifẹ̀ tí a wà ní Mọ̀rìmí Àjàsorò. Ìbéèrè tí mo kàn fẹ́ béèrè nípa Iya Awero ò ní wípé wọ́n ti wà ní ibẹ̀ lílo eré orí ìtàgé yìí tipẹ́. Báwo ló ṣe bẹ̀rẹ̀ àti wípé nígbà tó bẹ̀rẹ̀ àwọn challenges wo ló rí nígbà tó máa rí? Ṣé ọkọ wọn ló wà láà pé kí wọ́n máa ṣe orí ìtàgé yìí lọ? Bóyá kí n bá àǹtí yẹn kí n bá wọn tún pọn díẹ̀. Ó yé mi bó ti ṣe fìbéèrè yẹn sí. Kò sí ọgbọ́n kéèyàn máa ní gbogbo yẹn. Lóòótọ́ nígbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣe inú ọkọ mi dùn nígbà yẹn ta kàn ríra wa bí ọ̀rẹ́ ni. Ṣé mọ̀ pé kò tíì sí pé à ń wọlé àbí gbà yẹn là ń lọ ọjọ́ bíi mélòó kan kò tíì sí yẹn. Àmọ́ ńgbà tó ìyẹn wá bẹ̀rẹ̀ tó di pé olúwẹ̀ bó ṣe joyè ọmọ ta kú nìyẹn pé òun ò gbà mọ́. Mo ní ká tó ṣe o àti ìjọ bára wa sọ o torí orí mi ló níjó pé oko tó pé ń wá o tó bá tẹ̀yàn lọ́rùn òun lèèyàn máa ṣe. Òun ò mọ̀ pé bó ṣe rí rèé irọ́ o kìíní kan ìgbádá. Mo bá wá àwọn èèyàn pé kí wọ́n jọ kán bá mi pè kalẹ̀ kán bá mi bá sọ̀rọ̀. Ọlọ́run kó forí jì àwọn bàbá wa dìran ajíjẹ dídùn ní NTA ìjọ náà lọ́hùn. Mo ní ẹjọ́ ẹ bá mi bá ọkọ mi sọ̀rọ̀. Àjọsọ wa kọ́ leléyìí. Ó lóun nífẹ̀ẹ́ síṣẹ́ mi ni. Tó bá nífẹ̀ẹ́ sí yẹn jẹ́ kó ní òun ò mọ̀ pé kíní ilé bó ṣe máa rí ẹ máa ṣeré eléyìí ẹ máa lọ́mú eléyìí ẹ máa ṣègbẹ́ eléyìí. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa
àti báńkì olémọ ọpẹ́lọpẹ́ wọn ni wọ́n bá mi bá sọ̀rọ̀ ni wọ́n bá mi ṣe èmi náà dẹ́n tó bá mọ̀ pé o sì nífẹ̀ẹ́ mi láti fẹ́ mi ti gbogbo iṣẹ́ mi ìwọ fi ọkàn tán mi kó wá fèé tó kulẹ̀ fọlọ́run láì tiẹ̀ tí ìwà mọ̀ pé ẹlẹ́mìí kúkúrú ni toró sì ti jáde láyé. Ọlọ́run á bá wa délẹ̀ tó dáa fún wa. Àmín Olúwa. Ọlọ́run á pa gbogbo àṣìṣe wọn. Àmín 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 Ọlọ́run. So bó ṣe jẹ́ nìyẹn torí pé ẹlòmíì nígbà tán bá fẹ́ ra wọn lóòótọ́ ọ̀hún ní mọ̀ wípé bí iṣẹ́ wa yìí bó ti ṣe rí ni but tó bá yá wọ́n ṣe máa takú nìyẹn pé àwọn ò ní gbà mọ́ wọn ò ní jẹ́ kó lọ mọ́ àfi tó bá jókòó àfi tó bá ṣe tí gbogbo ọjọ́ máa fi kọjá lórí oníyẹn tí ò ní lè ṣe nǹkan tó wù ú láti inú ìrẹ̀wẹ̀sì yẹn á ti bá ti kúrò lọ́kàn ẹ̀ but tí ẹ bá rí èèyàn láti lè bá yín bá sọ̀rọ̀ láti lè bá yín ṣe àkíní àmúnú àwọn èèyàn dùn ní iṣẹ́ tí mo yàn láàyò tó wù mí láti ṣe ni jẹ́ kí n ṣe torí téèyàn ò bá ṣiṣẹ́ tó lúwẹ̀ èèyàn láì tó bá lọ ṣiṣẹ́ oníṣẹ́ Ọlọ́run má jẹ́ àṣìṣe oníṣẹ́. Àmín àmín kọ́lọ́ má jẹ́ àṣàṣedànù. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn dẹ̀ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ni kì í ṣe pé ká mú lálágídí torí mo wá wo èèyàn ní tán bá mi bẹ̀ kó tó jẹ́ kí n máa ṣe. Màámi ẹ jẹ́ ká wò lọ sà àwọn tí ẹjọ́ jẹ́ ẹlẹ́gbẹ́ nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣé ẹ lè dárúkọ díẹ̀ fún wa nínú àwọn tí wọ́n yìí wà ní ayé. mi ò tiẹ̀ à ń pe ọmọbìnrin kan ní Táwà Adamson mi ò mọ̀ bóyá ó ṣì wà àbí wọn ò sí ẹni tí mo tún rí ta tún jìjọ jẹ́ bí ìrọ̀njọ́ náà lọ́hùn ó ní ìyá wa Ìyá Pasuma my darling friend. Ṣé oní tíátà làwọn náà? Yes àwọn náà bá wa kópa nínú iṣẹ́ wa díẹ̀ níjọ́ náà lọ́hùn n tá a fi mọ́ra nìyẹn. Just àjọṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọ̀gá Bello báwo gan ló ṣe bẹ̀rẹ̀ ṣé ẹbí ni yín ni sọmọ ọ̀yá ni yín ni àbí lẹ́nu iṣẹ́ yìí náà lẹ ti pàdé. Gbogbo ń tẹ̀sán yẹn pátápátá bẹ́ẹ̀ ló jẹ́ àjẹ́ ẹbí àjẹ́ ọmọ ọ̀yá bẹ́ẹ̀ bá pàdé níbì kan wọ́n ló kù ọdún mẹ́ta ni ó ti kúrò lájèjì sàárè ńgbà tẹ́ ẹ ti pàdé láti kékeré báyìí tóun náà ti lóun nífẹ̀ẹ́ síṣẹ́ yìí níjọ́ náà lọ́hùn tó sì ti wà £1 ló fi wọ ẹgbẹ́ yìí. Èló lẹ pé? £1. £1. ó kọ application èmi ni mo gbà wọlé ẹni tẹ́ ẹ ti jíjọ wà tó ti ké láti kékeré ṣé ẹ ti dẹbí títí di àkókò yìí. bẹ́ẹ̀ni. a ti dẹbí a ti di kankan náà gbogbo tá a bá ń ṣe làwọn òbí wa ń fọ nọ́mbà wa ṣe even àwọn ọmọ mi nígbà tán máa rí iléèwé gíga Ìlọrin ni wọ́n rí sí èmi kọ́ ni mo tọ́ ọmọ mi obìnrin ìyá tó bí Bello ló bá mi tọ́ ọmọ tá a bá lọ sí ìdálẹ̀ báyìí wà á ní máa lọ ń tiẹ̀ ẹ̀yìn wọn nù wọ́n á máa bá a mójútó wọn wọ́n á lọ máa bá a wò wọ́n léèwé nǹkan bá fẹ́ wọn fún wọn kí ló tún kù o. ẹ ti dẹbí ẹ ti di kan náà. a ti dẹbí a ti di kankan náà ni ó ní mo ṣe sọ pé òkú ọdún mẹ́ta ó kò lájèjì sàárè. ìyá wa tá a bá wo iṣẹ́ yìí nísìnyí ẹ á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àsáwọ̀ ló ti wà nínú ẹ̀ ẹ ti ń retí kí n mẹ́nu bà bẹ̀ àbí. ó pọ̀ náà ń tẹ́sán yẹn náà ó pọ̀. ẹ̀yin gẹ́gẹ́ bíi màmá tí ẹ jẹ ìyà nídìí iṣẹ́ yìí kí Ọlọ́run jẹ́ kẹ́ túbọ̀ jẹ ọrọ̀ ẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé láti rí i pé àtúnṣe àyípadà dáadáa ó ń bá iṣẹ́ tá a yàn láàyò yìí. ẹ ṣe púpọ̀ Olúwa kó kọ́ wa ká mọ̀ ọ́ ṣe o. Àmín. torí pé kíni bí gbogbo kíní bó ti ṣe rí báyìí ní ìgbà kan
a ní bí gbọ́n mi sí àwọ̀ pẹ̀lú kan nínú wa tó jẹ́ wípé ó di oní à ń pẹjọ́ àpẹjọ́ so gbogbo ìgbà yẹn kò sí wípé ká mójútó ra wa oníkálukú kan ń ṣe bó ṣe fún bí ọdún 9 gbogbo ìgbà yẹn làsáwọ̀ fi ṣe kínni ló fi ráyè ló wọ ọbẹ̀ ìyá kan máa ṣe bó tó tọ̀hún á máa ṣe bó ṣe gbò dẹ̀ yá àtúnlá parí pé ká tún lè tún kóra wa jọ síbẹ̀síbẹ̀ irọ́ ni àmọ́ léyìí tá a wá ṣe yìí tá a tún wá kóra wa jọ yìí tó tún di ẹlẹ́ẹ̀kẹta yìí ìwọ tó bá jẹ́ pé o ò bá wa ṣe eléyìí mọ́ máa lọ tiẹ̀ jẹ́ káwa náà ṣe tiwa ká mọ orúkọ míì tí ò papọ̀ ká lè rí ojú ara wa òun dẹ̀ la fi ṣerú nǹkan bẹ́ẹ̀ torí kò gbọ́dọ̀ má sí ìtẹ̀bá wà kódà nínú ilé gan tẹ́ ẹ̀ bá ní discipline kò lè work bẹ́ẹ̀ni ká má tí ì sọ láàrin ẹgbẹ́ lómi sọ̀rọ̀ á lóun ò sí ní ẹgbẹ́ yín òun ò bá ṣe ṣá ó ẹgbẹ́ lómi sọ̀rọ̀ ẹ pàdé ẹ̀ ń gbòòrò pé irú aṣọ wo ló wọ̀ yìí àwa ń kọ̀yàn lẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé kẹ́ máa wọ irú nǹkan báyìí àkọ́kọ́ wòyàn bẹ́ẹ̀ pé kì í ṣe Ọlọ́run ló ṣẹ̀dá olúwẹ̀ nígbà tó bá sì jẹ́ pé olúwẹ̀ náà ní fẹ́ kábùkù ya máa bá tiẹ̀ lọ bó ṣe jẹ́ nìyẹn so gbogbo ìsìn báyìí gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ wípé òun ṣetán láti ṣẹgbẹ́ tiwa gbogbo wọn náà ní kíní tó ń gbà ìwé ìdánimọ̀ lọ́wọ́ tá a bá sọ fún ẹ pé n tá a fẹ́ nì tó o bá ti ṣe kúrò nínú ẹgbẹ́. Àmọ́ kúrò nínú ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ eléyìí wá ẹgbẹ́ ìtọ̀hún wá tẹ́ bá ṣé kọ́ kúrò nínú ẹgbẹ́ ni àbí kàn tiẹ̀ má ṣeré tíátà mọ́. Ó lójú ńgbà tá a bá sọ pé kó kúrò nínú ẹgbẹ́ bóyá bíi oṣù 3 náà fún ẹ àbí bíi mélòó kan tó bá tún pè é padà tá a bá rí pé o tún ṣe the same thing ló ṣẹ̀ṣẹ̀ máa di wípé gbogbo ohun tó ń bá ń jẹ́ iṣẹ́ tíátà téèyàn bá pè é gan tá a bá bẹ́ẹ̀ ń bẹ̀ àlẹ́ ẹ̀ kúrò ń bẹ̀ pé a ti sọ fún lágbájá iṣẹ́ wa ìmá bàjẹ́ o gbọ́dọ̀ ṣe mọ́ n tó bá mú ẹ láti fi ṣiṣẹ́ yìí gbogbo òfin tá a bá fi lélẹ̀ ló gbọ́dọ̀ tẹ̀lé ìyẹn gan-an òun là ń ṣe lọ́wọ́ báyìí kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ kó dẹ̀ fún wa ṣe. Àmín. Ẹ jẹ́ ká padà lọ sí ọ̀dọ̀ àwọn afẹ́ ajẹmáfẹ́ ayó àwọn tí wọ́n ń ṣe ayédèrú oríṣiríṣi iṣẹ́ tí ẹ̀ ń gbé jáde kí lẹ ní sọ àbí àwọn ìgbésẹ̀ wo gan lẹ ti gbé láti rí i pé gbogbo àwọn nǹkan báyìí ó wá sí òpin ìgbàgbé. n ta lè ṣe àbí kì í ṣe pé agbára wa nìkan ló lè ṣe àfi tí ìjọba tí wọ́n bá jọ kán gbárùkù tì wá láti bá wa ṣe wàá dùn púpọ̀ tí wọ́n bá túbọ̀ lè káramọ́ láti lè bá wa ṣe torí tẹ bá ní ẹ lọ́sìn ẹ bá débi wọ́n ti ń tà gbóngbó tán máa yọ sí yín àdá tán máa yọ sódù ẹ ìwọ ló níṣẹ́ ẹ o àmọ́ ńgbà tíjọba bá ti bá wa dìde sí kìíní yìí nǹkan àletò. ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan láti ẹnu màmá wa ìyá wa màmá Àwẹ̀ró gẹ́gẹ́ bí gbogbo wa ṣe máa ń pè wọ́n ṣé wáyé ní àwọn nǹkan míì tẹ́ fẹ́ béèrè àǹfààní yẹn ó ti ṣí sílẹ̀ báyìí nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ àti àdírẹ́sì ìyẹn ní ojú amóhùnmáwòrán yín ẹ máa fi gbogbo àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ màmá ikú ò ní pa yín àrùn ò ní gbé yín dè táwọn olólùfẹ́ yín tí wọ́n bá tún ti pè yín ṣé ká gbà yín pé ẹ tún máa tún padà wá. ìgbàkigbà tán bá pè mí màá jẹ́ wọn wọ́n nífẹ̀ẹ́ wa náà ni ọlọ́run àwa nífẹ̀ẹ́ àwọn náà. àmín àmín ó ṣe ọmọ mi. ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ẹ̀yin tèmi báwo ni o Bọ́láńlé Níná Lówó ló ń sọ̀rọ̀ a.k.a Nino actor lọ́mọ ó sì yẹ yín ètò Gbajúmọ̀ láwa yìí ṣọ́rọ̀ mi Gbajúmọ̀ ni kẹ́ máa wo fún mi all right. abala tí ó kàn ní ìsìn màmí òun nìyí tí a fi dá ara wa ní ẹ̀kọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá. báwo ni ẹ ti rántí.
àmọ́ kò síbi tá a fẹ́ yẹ̀ sí màmí. Ó ti yá. Láti ṣe náà ni. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo wẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ní pàápàá lókè òkun ni wọ́n máa ń dúró di abala yìí. Wọ́n jẹ́ kó máa yé wa pé ó máa ń kọ́ àwọn ní ọgbọ́n, ó tún máa ń mú wọn súnmọ́ ilé dáadáa. Ó dáa bẹ́ẹ̀. Abala ṣó o láyà, èmi ò tiẹ̀ ní bí yín wípé ṣé ẹ láyà, ẹnu mi ò gbà á. Àmọ́ ìbéèrè 10 ló wà nínú ṣùkú yìí. 10? Bẹ́ẹ̀ ni, 3 lẹ láǹfààní àti mú. 3 péré. Ó ti yá. Ṣó ti yá? Ó ti yá. Ẹ ṣé, ó yẹ mú ìbéèrè 3. Èmi. Méjì. Àwọn ìbéèrè yìí ó tọ́. Mami, ìbéèrè àkọ́kọ́ tí a máa bí yín ó jẹ́ ìbéèrè 5 tó jẹ́ àkọ́kọ́. Kí ni orúkọ obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wa ọkọ̀ ní orílẹ̀-èdè yìí? Obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wa ọkọ̀. Àwọn màmá wa Ransom Kuti. Bẹ́ẹ̀ni, màmá wa Olúfúnmiláyọ̀ Ransom Kuti láti ìlú Abẹ́òkúta, òun ni wọ́n ti wá. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́. Ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkejì. Orúkọ oyè ọba wo ni ó ń jẹ́ Akírun? Akírun. Ẹ tú mi lẹ́jọ́. Ó dáa. Ìlú Ìkírun nípínlẹ̀ Ọ̀ṣun. Orúkọ tí oyè ọba wọn. Ìkírun, òun náà fi ń pè ní Akírun. Bẹ́ẹ̀ni, Akírun. Ìbéèrè ìkẹwàá tó jẹ́ ìkẹta. Ìjàpá ni wọ́n fi ń bọ Ọ̀sanyìn. Ajá la fi ń bọ Ògún. Kí ni wọ́n fi ń bọ òrìṣà ńlá? Òrìṣà ńlá. Alábà ló láṣẹ. Ìgbín. Àgbà ò ní tán lórílẹ̀. Ìgbín ni. Ẹ ṣé ìyá wa, ẹ ṣé àdúpẹ́. Ṣé mọ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ká lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà, ìṣe àti èdè Yorùbá ni. Kì í ṣe láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù. Àwa kí làwa gan mọ̀. Gbogbo àwọn nǹkan yìí, àwa náà padà lọ sínú ìwé wa, à ń padà lọ sí àwọn ìtàn oríṣiríṣi láti lè gbé wọn jáde ni. Nítorí àfẹ́ kí àṣà, ìṣe àti èdè àfẹ́ kó parẹ́. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kó bàjẹ́ nígbà tiwa. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Mami, ẹ tiẹ̀ sọ fún mi ná, kí ni àṣírí ẹwà yín? Ojú yìí gbogbo ìgbà òun ló máa ń dán. Ọlá Ọlọ́run àti ọlá yín, torí pé ẹ̀ ń tọ́jú mi, ẹ̀ ń fún mi ní nǹkan tí mo fẹ́ lásìkò. Olúwa túbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè. Àmín. Ẹwà náà ò dẹ̀ ní bàjẹ́. Àmín. Abala Gbajúmọ̀ ń jó, òun ni ó kàn báyìí. Mo fẹ́ kí èmi àti yín ká fẹsẹ̀ rájò fún ìṣẹ́jú díẹ̀. Ó ti yá. Ẹ bá ń gbóhùn sókè. Ó ti yá.
ṣé mo mú yín rántí ni. ó mú mi rántí ni mo ti ń ju handkerchief yìí bẹ́ẹ̀ni ìyẹn ni tó ní orin gangan báwọn gangan ṣe ń jó nìyẹn bọ́n ṣe ń jó nìyẹn bẹ́ẹ̀ bá dẹ̀ gbà á lé ẹ máa jù ní. mo mọ̀ pé ẹ mọ ẹni tó kọ àmọ́ fún àǹfààní àwọn tí wọn ò tiẹ̀ gbọ́rin yìí rí ta ni ẹni tó kọ orin yẹn. Àyìnlá Ọmọwúrà ni Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn. àmín àmín. àti àmóhùn sí wà lẹ̀ bóun là ń jó yìí. bẹ́ẹ̀ ni o tá à ń gbádùn yìí. bí ẹni pọ́n ìwà láyé. bó ṣe jẹ́ nìyẹn. ẹ kí ni wọ́n pe àkọlé àwo yẹn. wọ́n ní ká fẹ̀sìn fọlọ́run ẹ̀gbọ́n tó kọ síbẹ̀ pé ẹ jẹ́ ká fẹ̀sìn f'Olúwa. màámi ẹ jẹ́ ká fẹ̀sìn f'Olúwa. àkọlé àwo yẹn màámi òun ni iṣẹ́ ilé. I take that again. Iṣẹ́ ilé. Iṣẹ́ ilé. Olóńgbèyàn dé ta. Màámi, àkọlé àwo yẹn wọn náà pè ní iṣẹ́ ilé. Ọlọ́run ló ń gbèyàn dé ta. Ó kọ́ nínú ẹ̀ ní, ó ní ká fẹ̀sìn fún Olúwa. Gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú ilé tó bá ń ṣe, mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run. N tó kọ sínú ẹ̀ nìyẹn. Tó kọ sínú àwo yẹn. Ẹ ṣé. Màámi ilé ti wá tó lọ báyìí. Ó ti yá. Ó tún dìgbà míì. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Àjọsọ wa, rírí wa, kọ́lọ́run jẹ́ ó kù. Àmín àmín. Àmọ́ ẹ̀yin náà mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe wa àní jẹ́ kẹ́ ẹ lọ ní ọwọ́ òfo láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn nínú ẹ̀ èyí tó wà níbí léèsì ni láti iléeṣẹ́ Shuki Textiles àwọn náà wọ́n làwọn nífẹ̀ẹ́ yín ká fún yín tẹ́ bá ti wá Dúpẹ́ Cosmetics ní Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí MTN wọn ò gbẹ́yìn o wọ́n nígbà tí màmá bá ti wá sórí ètò yìí ńkọ́ ká fún yín oríṣiríṣi nǹkan òun ni wọ́n dì sínú ẹ̀ ó yá màámi ẹ dúpẹ́ lọ́wọ́. Mo dúpẹ́ gbogbo iléeṣẹ́ tó fún mi ní ẹ̀bùn yìí Olúwa túbọ̀ máa gbé yín ga àmín Olúwa túbọ̀ máa ràn yín lọ́wọ́ àmín iléeṣẹ́ yín á túbọ̀ máa ní ìlọsíwájú àmín òkè òkè báyìí lọ́wọ́ yín máa lọ kò ní relẹ̀ o ẹ̀yin náà tá à ń bá ń bí gbogbo ìgbà a máa rí ẹ bá o ojú ò ní tì ẹ o ilé àtọ̀nà ẹ ò ní bàjẹ́ o ẹ ṣé púpọ̀. àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé kí ni ọ̀rọ̀ ìdágbére tẹ́ fẹ́ ṣe fún wọn. ìdágbére tí mo máa ṣe fún wọn ni wípé bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ mi yẹn Ọlọ́run á máa nífẹ̀ẹ́ àwọn náà. àmín. gbogbo nǹkan kí nǹkan tán bá dáwọ́lé á máa yọrí sí dáadáa. àmín. inú wọn á dùn kálẹ̀. àmín. inú ilé wọn ni ọ̀nà wọn ni ibi iṣẹ́ wọn ni ọwọ́ ìbàjẹ́ ò ní kàn. gbogbo àwọn ọmọ wọn náà máa ṣoríire. àmín. Nàìjíríà tá a wà yìí á kúkú dáa. àmín. à ń forí tí o Ọlọ́run á túbọ̀ jẹ́ kó dáa fún gbogbo wa. àmín. á ṣe é ṣe o mojúbà o. ẹ ṣé kí ló wá tún kù tí a bá ti fàdúrà bẹ̀rẹ̀ tá a tún fi àdúrà parí gbogbo ẹ̀ náà òun ni màmá ni wọ́n ti sọ yẹn bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí láṣẹ Elédùmarè ọmọ yín olólùfẹ́ yín Adédoyin Kúkọ̀yí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé láyọ̀.